láàrin àwọn olóṣèlú nílẹ̀ Haúsá Fúlàní, láàrin àwọn northerners, a lè dárúkọ mẹ́wàá ká fi máa mú Aminu Tambuwal torí pé alágbára olóṣèlú gbà ni, olóṣèlú tó ní agbára ni, kódà bóyá la lè mú 5 ká tó mú tí ó bá jò ní number 1. Ó pariwo síta o, bóyá lórúkọ ara ẹ̀, bóyá lórúkọ gbogbo àwọn àgbààgbà ilẹ̀ Haúsá Fúlàní lọ́ọ̀ni. Ó ní bàbá Tinubu, ààrẹ Bọ́lá Ahmed Tinubu, ó ní wọ́n ti dá nǹkan sáwọn lá o. Olóṣèlú bàbá ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ti ń ba nǹkan jẹ́ máwọn nọ́ọ̀tì lá o. Nígbà tí irú Tambuwal bá fi lè pariwo bẹ́ẹ̀ pé kí ló fagbé, kí ló fariwo, why mọ̀ tó fà á. Torí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ayò tí wọ́n mọ òṣèlú fi ta, tí wọ́n mọ bí wọ́n ṣe ń gbọ́nà ẹ̀yìn gbọ́wọ́lé, àwọn ọ̀nà tí wọ́n fi ń ṣe gbàǹkọ̀rọ̀ kó yá, tí wọ́n fi ń da orílẹ̀-èdè Nàìjíríà rú, tó fi jẹ́ pé àwọn ni gbogbo nǹkan ń fẹ́ fọ̀, gbogbo iṣẹ́ tí àwọn ìran yòókù bá ṣe ọ̀dọ̀ wọn ló pin ẹ̀ níbi wọ́n ń dà á sí, gbogbo ẹ̀ ní bàbá Tinubu ti gẹ̀ẹ́tì. Kì í dẹ̀ ṣe pé wọ́n gẹ̀ẹ́tì ẹ̀ nìkan, gbogbo ẹ̀ ní wọ́n ti ń gégi dínà ẹ̀. Kì í wá ṣe pé wọ́n ń gégi dínà ẹ̀ láti fìfìyà jẹ wọ́n rárá o. Wọ́n fi ń ṣe èmi ò jù ọ́, ìwọ ò jù mí ni, kì í ṣe wípé àwa la ju gbogbo yín lọ. Wọ́n ń ṣe ní pínre láàre, èyí ló fariwo nítorí pé àwọn nìkan fẹ́ gba gbogbo ẹ̀. Gbogbo ọ̀nà tí wọ́n ń gbà tó fi jẹ́ pé láìsí àwọn kò sí orílẹ̀-èdè Nàìjíríà nínú àwọn ìwà wọn tí wọ́n fi ń dúnkòokò dún kùkùlàjà máwọn yòókù. Gbogbo ọ̀nà yẹn nínú òṣèlú ni bàbá wa Bọ́lá Ahmed Tinubu ni wọ́n ti ń dí allegedly pẹ̀lú ariwo tí Aminu Tambuwal pa. Ẹ dákun ẹ jọ̀ọ́, ta ni ká bá wí? Ṣé aláṣejù tí tẹ́pẹ̀rẹ́ ní ká bá wí ni àbí bàbá wa ààrẹ Bọ́lá Ahmed Tinubu? Ó yẹ a dúpẹ́ lọ́wọ́ olóore ni tó bá jẹ́ pé ní tí Tambuwal ń pariwo fúnnu, torí lára àwọn nǹkan tó kó wa jìyà débi tá a dé rèé táwọn ìran mi ò fi lẹ́nu. Tẹ́ bá wá rí ọ̀nà tí bàbá wa ń gbà lásìkò yìí tí àwọn ará abí fi ń ké, èṣù ni wọ́n o, èṣù ni wọ́n o. Àwọn Fúlàní yìí, àwọn Fúlàní Haúsá Fúlàní yìí, torí wípé èyí tó dánú gbogbo wọn náà kọ́lọ́n kó ṣàánú wa ni, bóyá ló tó nǹkan o. Ẹ wo bí wọ́n ṣe disturb Jonathan nígbà ayé Jonathan. Wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn ṣíbọ̀gẹ̀, wọ́n fi ń rọ́wọ́, wọ́n sì fi ń gba gbogbo bẹ́ẹ̀ ṣe ń gba kíní ránsọ́ọ̀mù yìí, bẹ́ẹ̀ ni nǹkan ìjà ogun tí wọ́n fi continue wà burúkú yìí bẹ́ẹ̀ ló ń wọlé sínú igbó fún wọn. Kò sì sí kankan nínú wọn tó pariwo síta pé ẹ gbà wá o, èyí tó túbọ̀ sí wípé àjọmọ ni o níjẹ̀jọ ìjẹrò. Kí wá ló fariwo ní ìsìn? Ṣé bẹ́ẹ̀ ni ó ṣe máa lọ títí ni ẹ̀yin ará bí? Ṣé ẹ sì fẹ́ kó gbogbo àwọn ìran yòókù sábẹ́ yín for life? Ẹ fẹ́ fogun jà wọ́n ká sì mọ́ wàá rí mẹ́sàáyà kan tí ó gbà wálẹ̀. Bí Jonathan ṣe gbìyànjú tó láti tẹ́ wọn lọ́rùn tó, bíjọba rẹ̀ ò bá ṣe aráàlú lọ́rùn tó, torí pọ́mọ̀ ń pọ̀rọ̀ ajé gidi ni, ó sì tẹ́ ń lọ́rùn débi pé Ìgbòho tẹ́ ẹ bá sọ báyìí ní ń gbọ́, nítorí pé ó fẹ́ ṣe ìjọba ìṣọ̀kan. Ewúrẹ́ ò lóhùn òṣọmọ ìyá àgùntàn, bàbá ń pariwo unity. Àgùntàn ló níyà àwọn òbí dúdú, ẹ̀yin ni wàá yín ọjọ́ tàwọn yòókù. Ọmọlúàbí kan kò so mọ́yín létí aṣọ. Kí wàá ló fariwo nísìn? Bẹ́ẹ̀ bá wo ayé Jonathan,
tí wọ́n bá ní báyìí ni o Jonathan ló ń gbọ́ bí wọ́n bá ní báyìí ni o Jonathan á jó síbẹ̀ ibi tí wọ́n bá lùlù sí tí wọ́n bá jó sí Jonathan jó lọ a lè bú Jonathan ebi kí rẹ̀ pọ̀ lé wà náà ni gbogbo wa sì ti gbà wípé àwọn ní alágbára ìlú yìí born to rule. Now nígbà Jonathan àti Buhari tí wọ́n jọ díje dupò kì í ṣe fake news ó wà ọ̀rọ̀ tí gbogbo ayé mọ̀ ń pẹ́ tí wọn ò lè gbàgbé ni tí Buhari ní I will make the government ungovernable for him allegedly ṣé kò wọ́n àdánwò náà ni ṣé kò rí bẹ́ẹ̀ náà ni ṣé wọ́n jẹ́ kí Jonathan rí ṣe ni gbogbo orú ìgbésẹ̀ tí wọ́n gbé pẹ̀lú àwọn terrorist ń gbà yìí náà ni wọ́n ń gbé pẹ̀lú bàbá wa Bọ́lá Ahmed Tinubu báyìí pé àníjẹ́ orí ìjọba ẹ̀ ṣe tó bá wá di àsìkò tí wọ́n nìkan kò sí bẹ́ẹ̀ ṣe lè sọ̀rọ̀ tó bí wọn ò bá ṣe dáadáa wọ́n ṣe dáadáa ni àṣẹmọ́lù ni wọ́n kò sí kankan tó jáde ní gbogbo ìgbà ayé Buhari pé ẹ gbà wá o ẹ sì gbọ́dọ̀ jáde wọ́n sọ di wàhálà kí ló dé tí wọ́n ń pariwo nígbà ayé Bọ́lá Ahmed Tinubu ṣe báwọn ní ọkọ̀gun wá nígbà tí Jonathan ìtẹ́ sọ náà ni pé kò sí security kó máa wá lọ pẹ̀lú bó ṣe gbìyànjú tó ẹ̀yin tẹ́ ìmọ̀ pẹ́yìn lè dá insecurity sílẹ̀ ṣerú àwọn èèyàn lámọ̀ bá gbé ṣé kò tó àsìkò kọ́lọ́múdọ́mù yẹ́ ẹ̀ gbé wọ́n ń pariwo ń sìn torí pé ààrẹ ti pawọ́ pọ̀ àkàbí allegedly ká sọ wípé wọ́n gbà sí àwọn US lẹ́nu àti Israel láti gbógun ti àwọn afẹ̀míṣòfò ó ti di problem fún wọn ṣáwọn láfẹ̀míṣòfò ni question mark tó bá já wọn ni ẹ kọ sábẹ́ comment section tó bá já wọn kọ ẹ kọ sábẹ́ comment section ẹ sì yes or no. Then kí ni Bọ́lá Ahmed Tinubu excellency kí ló ṣe fún wọn báyìí tí wọ́n fi ló ti dòrú má wọn o bí wọ́n ṣe ṣe láyé Jonathan wọ́n ṣe bẹ́ẹ̀ láyé Buhari ẹ̀rù ń bà wọ́n nítorí pé àwọn Israeli intelligent tí àwọn yẹn dà sí orílẹ̀-èdè Nàìjíríà àtàwọn US àwọn intelligent wọ́n mọ̀ pé wọ́n máa dárúkọ àwọn tó ń sponsor àwọn terrorist yìí ó sì ṣeé ṣe kó kọ àwọn wà ń bẹ̀ lábẹ́ pé wọ́n fẹ́ gba orílẹ̀-èdè Nàìjíríà fúnra wọn léyìí táwa gan nínú ìtàn ò rí wípé wọ́n ní ilé tàbí ilẹ̀ kankan tàbí ibùgbé kankan ibi tí wọ́n bá ti dé sí ni wọ́n ń wọ̀ sí tí ò bá jẹ́ pé ilẹ̀ Haúsá tí wọ́n fi ẹ̀tàn gbà lọ́wọ́ wọn tí wọ́n fi ń pè wọ́n ní Haúsá Fúlàní àwọn Haúsá làwọn ò jẹ́ Haúsá Fúlàní àwọn làwọn nílẹ̀ àwọn ọ̀dà ẹ lọ sí Fúlàní land tó bá jẹ́ pé orílẹ̀-èdè Nàìjíríà ló wà ṣé irú àwọn tá a wá ń sọ yìí àwọn northerners yìí ni àjọ ń jẹ́ wọ́n Nàìjíríà ṣé wọ́n Nàìjíríà ni ìbéèrè ni o mi ò sọ pé kì í ṣe wọ́n Nàìjíríà o ẹ má di ohùn mi mú o ṣé wọ́n Nàìjíríà ni ṣé unity and progress ṣì wà now àwọn akóṣìbérò àwọn má ṣàǹfààní ìran wà ìran wo ni akóṣìbérò ìran wo ni ìran má ṣàǹfààní ìran wo ló ń borílẹ̀-èdè Nàìjíríà jẹ́ kí lẹ wá ní Tinubu ṣe fún yín tí Buhari ò ṣe kí ló dé tẹ́ ẹ̀ jáde lásìkò Buhari kẹ́ ẹ̀ protest now ẹ̀ protest lé Trump àti Israeli ẹni Pakistan Turkey France àwọn ìlú tẹ́ ẹ fẹ́ nìyẹn ṣé dandan ni kó jẹ́ ẹ̀yin lẹ máa decide fúnjọba ìtìjọba ó ṣe láti mú àlàáfíà wọ̀lú tẹ́ ẹ̀ kí bá ń ṣe ìkà làwọn ará bíi
Anyway, retired general Minister of Defence General Musa, Minister of Defence, níbi ètò kan tí wọ́n ṣe fún àwọn armed forces celebration l'Abuja, ó sọ̀rọ̀ kan bẹ̀. Ó ní anybody tó bá jẹ́ ọ̀rẹ́ terrorist ni kẹ́yà tètè gbọ́. Ó níjọba ti gbé àwọn agencies bíi 20 sílẹ̀ láti dì pẹ̀lú àwọn tí wọ́n bá mú, ṣùgbọ́n láti mú àlàáfíà wọ̀lú ká fi restore peace. Ó ní kékulé ó gbọ́ kó yá wí fún toko. Ekulé ti gbọ́. Èyí tẹ́ ẹ sọ ìyàtọ̀ fún àwọn agencies tẹ́ ẹ ní wọ́n ṣe ìdálẹ̀ ló yàtọ̀ o, ṣùgbọ́n pé ọ̀rẹ́ terrorist ni wọ́n sì máa fọwọ́ òfin mú wọn. Ìyẹn ti wà láti bí oṣù bíi mélòó tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí wọ́n ti sọ̀rọ̀ nípa ẹ̀. Wọ́n ti ṣe ìlànà irú àwọn èèyàn tá a lè pè ní terrorist. Ṣùgbọ́n sáà Ọlọ́run fáwọn agencies yìí ṣe o pẹ̀lú àwọn military tó wà ń bẹ àtọlọ́pàá. Sáà ṣòfin yẹn ò tí ì mú Gumi. Ṣé Gumi ti travel? Ṣé Gumi ò tí ì padà sórílẹ̀-èdè Nàìjíríà? Ṣé Gumi ò sọ̀rọ̀ tó lè da ìlú rú mọ́? Ṣé Gumi ò support àwọn ará abí mọ́? Ṣé Gumi ò sọ pé kájọ máa gbé pé brother and sister wa ni wọ́n kò síbi tí wọ́n ń lọ? Question mark ni o, ọwọ́ mi rè o, o ti fi máàkì sí o. Mi ò sọ pé Gumi ó sọ báyìí, mo ní ṣé kò sọ. Kí ni yóò ṣẹlẹ̀ sí tó bá sọ? Nígbà wo ni yóò ṣẹlẹ̀ tọ́wọ́ òfin máa gbé Gumi? A mọ̀ béèrè ni o, a ní yé béèrè. Torí tí Gumi bá sì ń sọ̀rọ̀, àwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí bó ṣe ní wéètì tó yóò mọ jáwèétì ẹ̀ wálẹ̀ lójú àwọn èèyàn ni. Tí Gumi bá sì ń sọ̀rọ̀ tí ọwọ́ òfin kankan ò gbé Gumi, ẹ̀yin lẹ wá mọ̀ nípa security o. Bóyá ó nídìí tẹ́ ẹ̀ fi gbọ́dọ̀ gbé, bóyá ó nídìí tí wọ́n fi gbọ́dọ̀ declare wanted, bóyá ó nídìí tó jẹ́ pé tó bá ṣẹlẹ̀ sí àwọn terrorist kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ sóhun, gẹ́gẹ́ bí òun náà bẹ́ẹ̀ ṣe ní allegedly anybody tí wọ́n bá ti rí mọ́ wọn terrorist lòun náà. Ìyẹn bẹ́ẹ̀, ẹ̀yin èèyàn mi, kí ni àwọn terrorist ń wá nílẹ̀ Yorùbá pàápàá jùlọ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tí ìpínlẹ̀ Ọ̀yọ́ fi jẹ́ target tiwọn? Mo béèrè ni, àdẹ̀jọ́ máa dáhùn ni. Kò sí nǹkan míì ju pé wọ́n nígbàgbọ́ pé tí àwọn bá ti mú ìpínlẹ̀ Ọ̀yọ́, àwọn ti gba gbogbo ilẹ̀ Yorùbá. Ìgbàgbọ́ wọn nìyẹn. Ibi tí ìfura ti gbọ́dọ̀ wà fún àwa ọmọ Yorùbá nìyẹn o, pé ẹ má túra lẹ̀. Wọ́n kọ lẹ́tà sí community kan pé àwọn ń bọ̀, wọ́n sì fún wọn ní gbèdéke àti nǹkan tí wọ́n gbọ́dọ̀ ṣe. Ọ̀pọ̀lọpọ̀ wa ló ti rí káàkiri social media, torí pé mi kàn máa ń fẹ́ ká máa waste pẹ̀lú insert, ká máa waste data ni. I will explain it to you or analyze it. Station tiwa ẹ má bínú, analysis ló wà fún. Ojú ìwòye wo la fi worú ọ̀rọ̀ yìí? Ọkàn tí wọ́n ní láti kọ lẹ́tà sí community kan nílẹ̀ Yorùbá, wọ́n fẹ́ gbalẹ̀ Yorùbá ni. Ẹnìkan bí mi léèrè nǹkan kan, ẹ jẹ́ kọ́kọ́ rán ilé tí nǹkan kan já máa ṣọ́ra fún fake news. Ọ̀rọ̀ tá a bá mú wá pẹ̀lú ẹ̀rí ni. Ó ṣe ṣe ká máa, tí ó bá jẹ́ ìwé ìròyìn ló gbé, ó ṣe ṣe ká máa lẹ ìwé ìròyìn yẹn mọ́ ẹgbẹ́ wa báyìí kẹ́ ẹ máa wò báyìí. Ẹ máa sábà wo níta bá gbé síbẹ̀ tó bá jẹ́ kíkọ. Ẹnìkan bí mi léèrè question kan lórí ètò kan tí mo ṣe lórí ìkànnì yìí. Ó wá rántí bàbá Tàfá, àwọn tó jagun Àgbẹ̀kọ̀yà. Ó ní ẹjọ́ sá, kí ló ṣẹlẹ̀? Ṣírú agbára yẹn ò sí mọ́ ni? Irú agbára yẹn wà, kò dẹ̀ sí. Ó wà wọn gbé lọ́rùn, wọn fìdí ẹ̀ hàn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ni. Ìyẹn ni. Ẹlẹ́kejì,
àwọn ọba wa àsìkò yìí ìtọ́ yẹ kán náwó lé lórí kọ́ ni wọ́n náwó lé lórí. Wọ́n gbáradì di pé àwọn kan lè wá fẹ́ kó wa lẹ́rú. Ó yẹ kán ti mú àwọn tó jẹ́ àwọn ọmọ babaláwo tí wọ́n ní ìrírí àti ìmọ̀ kọ̀ọ̀kan kán kó wọn jọ nínú ìlú wọn, kán jẹ́ kán máa ṣe research, kán náwó lé wọn lórí. Ó yẹ ẹ lọ ṣe lè wá, ẹ lọ ṣe lè wá, kán dẹ̀ máa dán wò, kán dẹ̀ máa rí wípé àwọn baba wa láyé àtijọ́ gbogbo ohun tí wọ́n bá ṣe ẹran náà fi ń dán wò. Ṣùgbọ́n ó pè wọ́n kán jìjà àgbà, ó dẹ̀ pè wọ́n kán lọ sí patí. Kì í ṣe pé kò sí o, ìyẹn èjì. Ẹlẹ́kẹta ní tí ò jẹ́ ká láǹfààní irú ẹ̀ ní ẹ̀sìn. Ẹ̀sìn ti gba agbára baba ńlá wa lọ́wọ́ wa. Wọ́n ti sọ fún wa pé ẹbọ ni òòṣà ni. Àwa náà ti dànù nítorí ẹ̀sìn àjèjì. Ẹ má jẹ́ kí n tàn yín, àwọn tá à ń tẹ̀lé nínú ẹ̀sìn kọ̀ọ̀kan Ọlọ́run ló dá wọn. Àwọn tá à ń tẹ̀lé nínú ẹ̀sìn ìbílẹ̀ Ọlọ́run ló dá wọn. Agbára tó fún kálukú àti èdè oníkálukú ló yàtọ̀. Ẹ̀sìn àtọlọ́run ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Èyí tí wọ́n sọ pé bẹ́ẹ̀ bá ṣẹ̀sìn kan ẹ̀sìn lọ́hùn, irọ́ pátá gbu ni. Kò sí ẹ̀sìn kan tí gbé ní dé ọ̀dọ̀ Ọlọ́run. Kò sẹ́ni tó lọ tó dérí kọjá ẹ̀sìn inú ọkàn àti ìwà ẹni. Ṣé ò tí ì mọ léètì báyìí? Ìwà rẹ̀ ò dáa, olóhùn ṣẹ̀sìn mùsùlùmí pọ̀wọ̀ àlùjánnà. Ìwà rẹ̀ ò dáa, olóhùn ṣẹ̀sìn kìrìsìtẹ́nì pọ̀wọ̀ àlùjánnà. Ìwà rẹ̀ ò dáa, olóhùn bọ̀gún pọ̀wọ̀ ọ̀run rere. Irọ́ ló pa. Àmọ́ bí ìwà rẹ̀ bá dáa, tó o bá wọn jọ́sìn níbì kankan yàtọ̀ sí pé ẹ mọ̀kọ ìpéjọpọ̀ ara yín sílẹ̀, ìwà rẹ̀ àti ọkàn rẹ̀ ni Ọlọ́run fi ṣèdájọ́ ẹ̀. Kò ní fi ẹni tó lóun forí balẹ̀ tàbí tó ń sìn nínú ṣọ́ọ̀ṣì tó ń hùwà burú sí ọmọlàkejì, kò ní fi sọ́run rẹ̀ kó fi oníwà rere sínú iná. Ọlọ́run ò gọ̀, àwọn èèyàn la gọ̀. Ìbéèrè tẹ́niyẹ́ bí mi ni mò ń sọ ẹ̀. Àtẹ̀sìn kìrìsìtẹ́nì àtẹ̀sìn mùsùlùmí wọ́n bá ti àbáláyé níbẹ̀ ni. Àbáláyé ò sì sọ pé òun ò ṣe ti kìrìsìtẹ́nì, òun ò ṣe ti mùsùlùmí. Mùsùlùmí àti kìrìsìtẹ́nì ló lóun ò ṣàbáláyé. Wọ́n sọ lẹ́nu, wọ́n sọ àpòyà kọ́. Ṣé àpòyà tá a so kọ́, ṣé yàyẹn ò máa bọ̀ báyìí? Ṣé bí àwọn ará bí bá dé ẹ béèrè lọ́wọ́ àáfà tí wọ́n yìn níbọn tí ìbọn ò rán, ẹni ṣé Kùránì ló lò kó ṣerú ẹ̀ fáwọn ọmọ ẹ̀? Pásítọ̀ tó ń wò mọ́ àtàdá lọ́ọ̀kan, ṣé bíbélì ni ó nà sí wọn? Wọ́n á sá lọ, wọ́n á pẹ́yìn dàbí. Kí ló dé tá à ń tanra wa jẹ? Ọlọ́run fún oníkálukú lágbára tí yóò lò nígbà ìpọ́njú àti ó fún àwa léwé àtegbò. Ó rán àwọn ìránṣẹ́ bíi Ifá, Ọ̀rúnmìlà, gbogbo wọn, ó rán wọn sí wa. Wọ́n sọ fún wa pé ẹlẹ́bọ àtàbọ̀rìṣà ni wọ́n ń tẹpo, wọ́n ń ta gbogbo ẹ̀. Ẹ jọ̀ọ́ sáwọn churches tó wà ń sìn àti ìráwọn tó ń sọ pé ẹ má taare wá, ẹ mú èso gbárí wá, a rí, à ń gbọ́ lórí rédíò. Ará àáfàá tó jẹ́ pé wọn ò já nílé iléèwé ọmọ, ẹ sì wọ́n ṣe yá àṣẹ́wù. Èyí tí ò bá ṣe ní gbangba ń ṣe ní kọ̀rọ̀. Àwọn Fúlàní tẹ́ wá sọra wọn di gidi bí àṣà mú lójú wa nínú ẹ̀sìn mùsùlùmí yìí. Wọ́n sọ fún yín pé ìbọn lásán ni wọ́n fi ń bá yín fà. Wọ́n ṣoògùn jù yín lọ. Ṣé kì í rí wọn lórí social media? Oògùn tí wọ́n gbà lọ́wọ́ yín, tí wọ́n gbẹ̀sìn mùsùlùmí lé yín lọ́wọ́. Most of miracles táwọn pásítọ̀ mi ń ṣe, mi ò ní gbogbo pásítọ̀ àti ránù tán ń ṣe. Ó burú ju kí wọ́n èèyàn jẹ́ babaláwo lọ. Ẹni àìsàn ń ṣe tó lóun ò lọ hospital, ẹni ọlọ́pàá mú tó lóun ò gba oró, òun ò gba kọ̀rọ̀, ṣé ò ní dé station? Ṣé yàkọ́ lélẹ̀? Fúlàní terrorist tí ń pààyàn tó ń ṣe Allahu Akbar tó dẹ̀ ń gbé oògùn sí gbogbo ara. Bí wọ́n bá mú wọn tí wọ́n bá pa wọ́n tán, ẹ̀ kì í rí gbogbo tí wọ́n ń so mọ́ra ni. Àwọn ò ní kẹ́ ẹ fi ṣe ìgbẹ́kẹ̀lé. Ní kẹ́ ẹ mọ́ gbẹ́kẹ̀lé Ọlọ́run. Ṣùgbọ́n tí wọ́n ń pè mọ́jìyàgbé tọ́lọ̀ ń dá fún yín nìyẹn, ẹ ti pàtì. Èmi ò ní sọ̀rọ̀ jù bẹ́ẹ̀ lọ, kọ́ mọ̀ lọ mọ àsìtáàní lélẹ̀. Gbogbo tọ́lọ̀ ń gbélé wa lọ́wọ́ àti nínú àfẹ́.
àwọn tó kọ lẹ́tà sí ilé community tí mo sọ yìí ní ìpínlẹ̀ Ọ̀yọ́ afẹ́akọ̀ Fúlàní ni wọ́n. Bí ó bá jẹ́ 100% á jẹ́ 99%. ẹ wá rántí wípé Olúwo ó ti kó Fúlàní wá sí ìpínlẹ̀ Ọ̀ṣun nílùú Ìwó. Kí ni Ìwó fi jìnnà sọ́yọ́ ìpínlẹ̀ Ọ̀yọ́? Níbo la mọ̀ táwọn ará abí ti ń jáde tí wọ́n ti ń wọlé tí wọ́n ti ń láǹfààní àti ṣe nǹkan tó fẹ́ ṣe? Níbo la mọ̀? Ariwo kàn jẹ́ tí wọ́n tó ń lọ ń gbà kan nípa ọ̀rọ̀ àwọn tí wọ́n gbé ẹ̀sìn mùsùlùmí lérí ní ìlú Ìwó nígbà náà. Ọ̀pọ̀lọpọ̀ allegedly mi ò sí ńbẹ̀. Wọ́n ní wọ́n gba owó lọ́wọ́ àwọn tí wọ́n ní ká máa tan ẹ̀sìn ká. Meanwhile mi ò mọ̀ bóòtọ́ ni bírọ́ ni o, ṣùgbọ́n kí lèrè àwọn ará bíi àwọn ọmọ ìyá tiwa tí wọ́n fi ẹ̀sìn kó àwọn tó fẹ́ pa wá wọlé, táwọn ẹni yóò dẹ̀ ran wọn ṣe tó yẹ pé bí wọ́n ṣe pa Àfọ̀njá náà ni wọ́n padà gbẹ̀mí wọn tí wọ́n sì padà gbà ìlú yẹn lọ́wọ́ wọn tí wọ́n paráàlú. Ṣé ààrẹ ni bá wọn sọ̀rọ̀ pé wọ́n ti kógun wọlé lásìkò yìí? Ọ̀dà Olúwo kábíyèsí ẹni èèyàn gidi ni àwọn eléyìí. Ṣé wàhálà máa ṣẹlẹ̀ ní ìlú Ọ̀yọ́ nípínlẹ̀ Ọ̀yọ́ láàrin Fúlàní àtàwọn Yorùbá pẹ̀lú ọwọ́ tí wọ́n ń gbé yìí tí ò ní kàn wọ́n? Ṣé wọ́n ó gbèjà yín fi àwọn èèyàn tí wọ́n sílẹ̀ tí wọ́n bá ti so ìdí síra wọn? Jẹ́jẹ́ ni wàhálà jókòó. Olúwo ẹ lọ fọwọ́ fà ní. Èèyàn kì í gbin ìkà kókó ọmọ adìẹ sábẹ́ ẹ̀. Olúwo ó pọ̀, ẹ lè mọ̀mọ́ láìda. Ẹ̀sìn Fúlàní tẹ̀ ń torí ẹ̀ sọpọ́ ọmọ ìyá yín làwọn Fúlàní, wọ́n á rí yín lẹ́lẹ́sìn, wọ́n á gbà yín gbọ́. Ẹ má jẹ́ kó mi tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu fáwọn ará Àwó àti ará ìpínlẹ̀ Ọ̀yọ́ àti t'Ọ̀ṣun. Èyí tẹ́ ẹ kó sínú ààfin ẹ̀ mọ̀ bóyá tẹ́rọ́rìsì làwọn náà, bóyá àmì ni wọ́n lé wọn nú igbó, ẹ lọ kó wọn wá. Ọ̀rọ̀ àwọn Yorùbá pàápàá jùlọ àwọn ọba wa máa ń pààyàn lẹ́kún gidigidi pé ẹ wò ó, ṣé bá a ṣe máa bá a lọ rèé? Ṣé bí àwọn alábọ̀dé ó ṣe máa pọ̀ nínú àwọn tá a fi ṣu lórí pàápàá jùlọ àwọn bàbá àtìyá wa nílẹ̀ Yorùbá rè? Báwọn kan ṣe ń fà á sókè, àwọn kan máa fà á lẹ̀. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ wà ní always morale o, guiding o. Ẹ pera yín jọ lẹ́yìn ọmọ akíkanjú, ẹ̀yin ọmọ babaláwo, ẹ̀yin ọmọ àgbà àtijọ́ tẹ́ ẹ níwèé bàbá yín lọ́wọ́. Ẹ ṣe research, ẹ wádìí, ẹ finúkonú, ẹ fògún búra, ẹ fi Ṣàngó búra fúnra yín. Ẹ má fi àwọn agbára ìjalè, ẹ má fi hùwà tí ò dáa, ẹ má fi hùwà kidnapping. Ẹ gbé Yorùbá padà síbi tí Yorùbá wà tẹ́lẹ̀. Mo fọlọ́run bẹ̀ yín. Àwọn ọba tí ó ń gbàbọ̀dè tí wọ́n ò ṣe nǹkan tó yẹ kí wọ́n ṣe, látìgbà tí wọ́n ti kọ lẹ́tà sí community yìí tí ò bá tí ì bọ́wọ́ sórí, wọn à ní sọ̀rọ̀. Ìyẹn tó bá tiẹ̀ bọ́wọ́ sórí tí wọ́n bá sọ̀rọ̀, wọ́n ń gbé káàkiri orí ẹ̀rọ ayélujára. Kí làwọn ọba ńláńlá yìí ṣe bó yẹ kán gbárùkù tira wọn? Kò mí pé bóyá ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n kọ lẹ́tà sí. Kí ló ṣẹlẹ̀ sí gbogbo àwọn agbègbè tó wà nípínlẹ̀ Ọ̀yọ́? Àwọn ọba wọn ṣé bẹ́ẹ̀ náà ni kò ságbára láàfin mọ́? Àti ṣe nǹkan ti dé o, ọlọ́ngbọ́n nǹkan ti dé. Ẹ̀rù ń bà àwọn Fúlàní nítorí Ísírẹ́lì àti US. Ṣé Ísírẹ́lì yẹn Bíbélì ni wọ́n fi ń jagun, ni wọ́n fi ń lọ kojú terrorist? Ní tí wọ́n ní ni agbára wo ni wọ́n ní tí wọ́n fi ṣe bọn, tí wọ́n fi ṣe bọ́ǹbù? Wọn àtúrí ẹ̀sìn
kan sọ pé àwọn olùbọ́ǹbù wọn à ní máa bọ̀ wá láti gbèjà wa kan na bíbélì sáwọn tẹ́rọ́rìstì yìí o. Àwọn tẹ́rọ́rìstì yìí náà ò ní fi ṣe tìbọn nìkan togun ni o. Àwa ti dànù àní àkì ń ṣọmọ ọkọ mọ́ àti pera wa lọ́mọ àlè. Bákan náà ní US o, àwọn tí wọ́n nígbàgbọ́ nínú bíbélì jù láyé nìyẹn. Gbogbo nǹkan ti wá àṣebóro ni. Àwọn Fúlàní tẹ́ gbọ́kànlé nínú ẹ̀sìn Islam tẹ́ fi pè wọ́n lọ́mọ ìyá yín togun ni o. Àwọn Pakistan nǹkan tí wọ́n ń sọ yìí kì í ṣe Quran ni wọ́n fi ń ṣe terrorist tàbí wọ́n fi ń jagun. Àwọn náà ń ṣe nǹkan gan ìtọ́lọ̀ fún wa láti ṣe bá àti ẹ̀ ṣe àdá tá a ṣe mọ́ tá a ṣe gbogbo ẹ̀ tá a fi jà tá a fi jagun Àgbẹ̀kọ̀yà lọ́jọ́ sí ni wọ́n ti fẹ̀sìn gbàdánù lọ́wọ́ wa yìí. Wọ́n gbà yẹn nítorí òní torí wọ́n mọ̀ pé àwọn sì máa padà kó wa lẹ́rù Ọlọ́run sì ní fún wọn ṣe. Ẹ̀yin ọba yìí kò yẹ kẹ́ ẹ ní ìrònú míì lásìkò yìí. Ẹ̀yin àgbààgbà pàápàá jùlọ ẹ̀yin Afẹ́nifẹ́re kò yẹ kẹ́ ẹ ní ìrònú míì lásìkò yìí ju bí a ò ṣe ní bá ogun yìí lọ. Mo wà níbì kan lágbàdo mo ń kọjá lọ mo rí àwọn ọmọ Haúsá tí wọ́n kó ọ̀bẹ tí wọ́n fi kọ́ ọrùn àwọn dágà oríṣiríṣi ìdà wọ́n dẹ̀ ń lọ láàrin títì nígbà tó jẹ́ pé àwọn ọ̀ràn wọn ló pọ̀ jù nínú iṣẹ́ agbófinró. Kò sì sí agbófinró tó fẹ́ mú wọn nítorí pé agbára náà ò tó. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ó tó àsìkò pẹ̀lú iṣẹ́ ribiribi tí àwọn Àmọ̀tẹ́kùn ń ṣe. Ọlọ́run ní í ṣe ẹ̀yin náà lálábọ̀dé. Ẹ wá bẹ́ẹ̀ ṣe fẹ́ fún àwọn gbogbo ìpínlẹ̀ tí Àmọ̀tẹ́kùn bá wà láti fún wọn ní èròjà nǹkan ìjagun gidi bí wọ́n ṣe ń gbìyànjú yìí tí wọ́n lè fi kojú àwọn àbàtẹnijẹ́ yìí. Tẹ́ ẹ̀ bá fún wọn lóní kíákíá kẹ́ ẹ ṣiṣẹ́ lórí ẹ̀ lóní kíákíá ẹ ti dá alábọ̀dé fún ìran wa o. Ẹ̀yin gómìnà là ń bá wí. Agídí ni bàbá wa Létà Akérédolú fi dá Àmọ̀tẹ́kùn sílẹ̀. Buhari ò fẹ́ kó ṣeé ṣe nítorí èròǹgbà tiwọn. Bí wọn bá wá fẹ́ kí ọ̀rọ̀ ìbọn àti àwọn nǹkan míì láti fi dojúkọ àwọn ará bí kó ṣeé ṣe ẹ̀yin náà fẹ́ fagídí gba ẹ̀mí àwọn èèyàn la o. Ó ń pọ̀ jù o. Bàbá Tinubu ń dọ́gbọ́n tara ẹ o. Bẹ́ẹ̀ náà bá support tí kì í ṣe kò kàn mí nílùú tẹ̀ ń lù gbogbo rẹ̀ á jọ ṣiṣẹ́ pọ̀ ni o. Ẹ má jẹ́ kógun kó ìran Yorùbá o. Ìkànnì Jùgbà máa ṣàlẹ̀ tí ń wò wá. Gbogbo ẹni tó bá lóun ọgbà bọ̀dẹ̀ fún ìran Yorùbá tó mọ nǹkan tó yẹ kó ṣe láti gbà wá sílẹ̀ tí kò ṣe iná Ọlọ́run àjò. Ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń wò wá.